Gbogbo ẹ̀yin obìnrin tí ẹ̀ ń lọ pọ́ǹpù dì, bí ìgbà téèyàn ò bá mọ iyì nǹkan t'Ọlọ́run fún un ni. Gbogbo nǹkan tẹ́ ẹ níìdì láti mú kídì yín ó yọ, gbogbo ẹ̀ ló wà nínú àtọ̀ ọkùnrin. Nínú àtọ̀, ibẹ̀ ni prolactin wà, tó máa mú káyà yín kún, tó máa mú kọ́mú yín kún, tó máa mú kídì yín náà kún. Tẹ́ ẹ bá kíyèsí àwọn obìnrin tán bá ṣẹ̀ṣẹ̀ ní oyún, ẹ rí pọ́nmú wọn máa kún. Even kóbìnrin má lóyún gan, tóbìnrin bá ti ní ìbálòpọ̀ dáadáa, ọmú ẹ̀ máa round, ìdí ẹ̀ náà máa tóbi sí i. Ó ní bí wọ́n ṣe ń dó okó yọ̀dí, tó bá fẹ́ dóko láti yọ̀dí, ó ní bọ́n ṣe ń dóko tí ìdí ẹ̀ fi máa yọ. Meanwhile, gbogbo ẹ̀yin tẹ́ lọ ń ṣe liposuction, tẹ́ lọ ń ṣe contouring, tẹ́ lọ ń pọ́ǹpù dí bí fídíò tí mo crop yìí, tí mo duet yìí nísìn. Majority yín, ẹ̀yin tẹ́ ẹ ti lọ́kọ ni. Èmi ò mọ bí èèyàn ṣe máa lẹ́gbàá nílé tí ó mọ wẹ́gbàá ròde. Ìdí pípọ́ǹpù kò sí nínú oge ṣíṣe nílẹ̀ Yorùbá. Lára àwọn oge ṣíṣe nílẹ̀ Yorùbá, bèbè sínsín, làálì lílé, irun dídì, osùn kíkùn, gbogbo àwọn nǹkan yẹn ni oge ṣíṣe nílẹ̀ Yorùbá. Kò sí ìdí fífọn níbẹ̀. Nǹkan tó máa mú kídì ẹ fọn tó bá ń dó okó dáadáa, tó jóbìnrin tó gbádùn okó, tó ń dóko déédéé, wàá ní ìdí ẹ máa yọ, hips ẹ máa yọ dáadáa. Because apart from the mechanical activity of work iṣẹ́ tí ọkùnrin á ṣe lára ẹ láti dó ẹ, àwọn chemical tó wà nínú àtọ̀, ó jẹ́ chemical tí ó máa ń gloss ara, potassium wà ńbẹ̀, sodium wà ńbẹ̀, gbogbo àwọn nǹkan yẹn ó máa ń mú kí ara fine, kára rẹwà ní, kára smooth. Ṣóyé wa? So ìwọ obìnrin tó bá mọ okó dó, ò nídìí láti pọ́ǹpù dì débi pé díẹ̀ á wá burst bí fídíò yìí ń sìn, á wá máa jẹrà. O ní láti pọ́ǹpù ọmú. Ṣóyé wa bẹ́yẹn? Tó bá fẹ́ jẹ́ kọ́mú ẹ tóbi, kọ́mú ẹ kó pump out bí gbogbo ẹ̀yin tẹ́ máa ń lọ fọ ọyàn yẹn, lọ máa dó ọkọ ẹ dáadáa. Tó bá ń dóko, wàá máa rí prolactin, which is hormone tó máa ń mú kí ara kún from the word lactation. Ibẹ̀ ni hormone tó mú kí milk rush sí ọmú obìnrin. The same thing náà ló máa jẹ́ kára ẹ kún. Then apart from pé chemical prolactin tó wà nínú àtọ̀, ó ní position tán fi ń dóko yọ̀dí, tó jẹ́ pé a máa sì sọ̀rọ̀ nípa ẹ̀ bó ṣe lè dóko láti jẹ́ kí hips ẹ yọ. Meanwhile, gbogbo àwọn tí wọ́n ń pọ́ǹpù dì, tán ń ṣe liposuction, tán ń pọ́ǹpù dì káàkiri, àwọn tán ti nídìí díẹ̀ tẹ́lẹ̀ ni. Ìwọ tó ò bá nídìí, t'Ọlọ́run ò kọ̀ dí mẹ́ ẹ, tí díẹ̀ rọra rí pẹlẹbẹ bí àtẹ́lẹwọ́ báyìí, o ò lè pọ́ǹpù dì kó wá yọ̀dí. Àwọn tán máa ń ní 6 o'clock shape, tí shape wọn máa ń rí tóóró tó tán máa ń straight bí 6 o'clock yẹn, àwọn yẹn kò sí bọ́n ṣe fẹ́ pọ́ǹpù dì tí ìdí wọn máa yọ. Àwọn tán ti ní figure 8 shape, tí shape figure 8 ti hàn lára wọn díẹ̀, náà sábà máa ń rí ìdí pọ́ǹpù tó máa ń wà successful, because ìdí yẹn ti wà ńbẹ̀ tẹ́lẹ̀. Little ìdí tó wà ńbẹ̀, tó bá dóko, tó bá dúró ní àwọn position kan láti fi dó okó, wàá yọ ìdí. Then ó ní bọ́n ṣe ń gym tó ń ṣe exercise láti yọ̀dí. Ṣóyé wa bẹ́yẹn? So even tó o bá lo àwọn strategic position kọ̀ọ̀kan gan láti dóko, tó bá ń dóko déédéé, tó ń jẹ́ kọ́kùnrin ṣiṣẹ́ lára ẹ, ó níṣẹ́ tí gbogbo àwọn kinní yẹn ń ṣe lára láti mú kí ìdí pọ́ǹpù. So the only thing tó lè ṣe láti pọ́ǹpù dì naturally ni kó o dó okó. Tó bá dóko, ẹ má try láti make ọkùnrin useless. Gbogbo àwọn tẹ́ ń wá lọ sóko tó wà lápò ṣòkòtò yín, nísìn tẹ́ bá lọ Google gbogbo iye tán fi ń ṣèdí nísìn, millions ni. Tó bá ní owó tó mọ̀ tó fowó ṣe, lọ fi ṣe giveaway fún àwọn tó ní. Tó bá 10,000, 20,000 ló bá pín fáwọn èèyàn, ẹlẹ́dàá wọn mọ̀ ṣàdúrà fún ojú kó lọ rèé pọ́ǹpù dì, kẹ́ ẹ mọ pọ́ǹpù ọyàn káàkiri lẹ́lẹ̀. Gbogbo tọ́lọ́run ti ṣe àṣepé lọ́lọ́run ti ṣe sára ọkùnrin, tọ́lọ́run ti gbé sí ara ọkùnrin tó máa mú kí ìdí ẹ yọ, tó máa mú kọ́mú ẹ kún, tó máa mú kára ẹ dán. O ò ní ìdí plastic surgery kankan. The only plastic surgery tó lè mú kára ẹ dán kò ju okó lọ. Lọ máa dó okó déédéé. Ṣóyé wa? Àwọn sisi tí wọn ò tí ì lọ́kọ, wọn ń dára wọn láàmú much. Ẹ̀yin tẹ́ ti lọ́kọ yìí náà ni. Èmi ò mọ béèyàn ó ṣe lẹ́gbàá ńlé tí ó tún mọ́ wẹ́gbàá lọ kútú wenji. Okó dídó nìkan ló lè mú díẹ̀ tóbi láì ní wàhálà nú. Okó dídó nìkan ló lè mọ́yàn ẹ kún láì ní wàhálà nú. Ló lè mára ẹ dán láì ní wàhálà nú. O ò ní ìdí any surgery kankan. O ò ní ìdí plastic surgery.
tó o bá fẹ́ slim down, gbogbo ẹ̀yin tẹ́ lọ máa ń kó fàtì kúrò nínú tẹ́lẹ̀ fẹ́ kó ọ̀rá kúrò nínú yẹn, tó o bá fẹ́ slim down náà okó dídó lè mú ẹ slim down because okó dídó is exercise. Wàá ṣe exercise, wàá burn fat, ó láwọn strategic positions and styles tó lè ṣe tó fi máa achieve benefit of exercise fún ẹ tó bá dóko. Tó bá dẹ̀ fẹ́ lómi lára, okó náà ló máa dó láti lómi lára nítorí àtọ̀ ó contain melatonin tó máa mú ẹ sùn. Tó bá dẹ̀ sùn, brain á settle, blood pressure á settle, wàá sanra. Àtọ̀ tún contain prolactin tó máa mú kára ẹ kún. Gbogbo nutrient, kò sí nutrient tó wà láyé yìí tí ò sí nínú àtọ̀ ọkùnrin. Gbogbo yín lẹ máa sá fókó. Okó tó máa tún ara yín ṣe, ibi tálàáfíà wà ibẹ̀ lẹ máa sá fún. Àmọ́ bí tẹ́ ti pọ́ǹpù dí tí di ó bọ́ọ̀sì tí ó jẹrà. Níjọ́ ẹnìkan tó kọ́kọ́ sẹ́ǹdì fídíò yìí sí mi, mi ì lè jẹun. Torí gbogbo ẹ̀ ṣe rí yànmọ̀yànmọ̀ ńgbà tó bọ́ọ̀sì gan ìrìn ìyàn láyà. Torí gbogbo nǹkan tó máa mú kí díẹ̀ wà òkè, gbogbo ẹ̀ ló wà nínú okó. Ẹ mọ̀ róko, ẹ mọ̀ sáfókó. Lẹ́yìn tán ti fẹ́ sílé ni mò ń sọ o. Tọ́ba tí ìlọ́kọ mọ́ lọ́dọ́kọ̀ lẹ́gà mi sí ń bẹ̀ o. Bẹ̀ ẹ̀yin tẹ́ ń pọ́ǹpù díjù, ẹ̀yin tẹ́ lọ́kọ ni. Adìlẹ́ fi rí sí àbí sẹ́líbéètì kan àbẹ́yàn kan tí ò lọ́kọ kó mọ lóun fẹ́ pọ́ǹpù dé, ẹ̀yin tẹ́ ní ọkọ yìí ni. Funny enough, kó tó di wípé o pọ́ǹpù ọyàn tóbi, ọkùnrin tí already ń desire ẹni tọ́yàn pẹlẹbẹ. Kó tó lọ rè kó ọ̀rá kúrò nínú ọyàn kọ́ yẹn lè pẹlẹbẹ, ó tún ti ń desire ẹni tọ́yàn ẹ̀ tóbi, ó tún fẹ́ lọ taste yẹn náà wò. Ìwọ tó lọ pọ́ǹpù dí tí di ẹ ríra bàtà, kó tó di wípé o pọ́ǹpù ẹ̀tàn ó ríra bàtà yẹn, ó tún ti ń desire onídìí pẹlẹbẹ, ó ti lọ wo bílẹ̀pá ó tún ṣe rí. Ìwọ tó nídìí ẹ̀pà ò fẹ́ lọ kó ọ̀rá kúrò ńbẹ̀, kó tó kọ́ra kúrò ńbẹ̀ tán, ọkùnrin títí ń desire báwo nìdí ńlá ṣe rí. Fíra ẹlẹ̀ bọ́lọ̀ ń ṣe dá ẹ. Kò sí nǹkan tó fẹ́ ṣe kódà kó jẹ́ pé o fẹ́ sanra, o fẹ́ pẹlẹbẹ ní gbogbo ẹ̀ everything. Ó ní bó ṣe dó okó tí wàá fi lè achieve nǹkan tó fẹ́ achieve yẹn. Ṣóyé wa? So màá try láti ṣe àwọn studies yẹn nípa bọ́n ṣe ń dóko yọ̀dí, bọ́n ṣe ń dóko láti ṣe kíni, láti lè slim down, láti lè keep fit. Gbogbo ń tẹ́ lọ ń náwó lé lórí tí di yín jẹrà yìí nísìn, gbogbo ẹ̀ lọ́lọ́run ti ṣe sínú okó fún yín. Tó o bá dẹ̀ ní ọkùnrin nínú life ẹ, mi ìmọ̀ reason tó fi ń pọ́ǹpù because ìdí tó ń pọ́ǹpù àtọyàn tó ń pọ́ǹpù torí ọkùnrin ni. O ò lè lo pọ́ǹpù ọyàn nítorí èmi lọ́yàn. O ò lè lo pọ́ǹpù dí nítorí èmi nídìí. Obìnrin nídìí, obìnrin dẹ̀ lọ́yàn. So o lè sọ pé nítorí obìnrin ẹgbẹ́ mi àbí obìnrin ẹgbẹ́ rẹ ló ṣe ń pọ́ǹpù dí, torí ọkùnrin ló ṣe ń pọ́ǹpù ẹ̀. Ọkùnrin tó dẹ̀ torí ẹ̀ ń pọ́ǹpù dí yẹn, tó bá dó okó ọkùnrin yẹn dáadáa, tó farabalẹ̀, wàá yọ ìdí, wàá yọ hips. If àwọn tó nídìí tó jẹ́ virgin tó ń dóko rí, tó nídìí tó ní hips, tó bá bẹ̀rẹ̀ sí ní tó á marry, tó bẹ̀rẹ̀ sí ní dóko, hips àti ìdí wọn yẹn máa yọ sí, ìdí wọn máa round sí. Ó ní bọ́n ṣe ń dóko yọ̀dí. Ẹ lọ kọ́ bọ́n ṣe ń dóko yọ̀dí. Go and learn how to dóko tí ìdí yín á yọ. Ẹ yé ṣe liposuction tó máa burst ìdí yín. Irú eléyìí nísìn kò kú, ó sì ti ń jẹrà lórí ibùsùn ní ti ń jẹrà báyìí nísìn. Ẹni tọ́lọ́run ò fa àìsàn ṣe, tí ò sáìsàn kankan tó ń ṣe. So and again, ẹ má máa jẹ́ kí anybody ó mọ̀ tàn yín jẹ wípé tó ò bá yọ̀dí ò ní fine. Sórí àtìdí ńlá àtìdí pẹlẹbẹ gbogbo wọn náà níṣẹ́ tó ń ṣe nínú okó. Torí ẹ̀ lẹ́ṣẹ̀ rí ọkùnrin míì tó yẹ pé ìyàwó ẹ̀ fine, ó rí rùmùrùmù, ó plumpy, ó chubby, ó ṣe everything, á tún lọ mọ́ gbélẹ̀ pa. Because iṣẹ́ tí èèyàn tó sanra lè ṣe ilẹ̀ pa ò lè ṣe, iṣẹ́ tí ilẹ̀ pa lè ṣe ńgbà míì èèyàn tó sanra ò lè ṣe. So òun ló dífá fún gbogbo àwọn nǹkan yẹn. Ẹ má pọ́ǹpù dí mọ́, ẹ má pọ́ǹpù ọyàn mọ́. Mò ń wí o. Kò sí any plastic surgery tó fẹ́ ṣe tí ìbá ti ṣe pé sickness ló sún ọ débẹ̀. Ẹni tára rí ò bá yá tán ṣe surgery fún is a different thing. Bẹ̀ ìwọ tí ì ṣe pé bóyá ó rẹ̀ ẹ́, tára ẹ yá tó wà okay tó kàn déédéé feel pé ó nídìí mọ́ ìdí. Irú ìgbóhun tó wà nínú fídíò yìí nísìn, bí ìgbèyàn bá ń kọ lẹ́tà sí gbogbo orú nǹkan yànmọ̀yànmọ̀ báyìí ni. Okó ló lè dó tó lè fún ẹ ní ìdí yíyọ láì ní ìṣòro nú. Kò nílò àtúnwí asán. Ẹ má gbàgbé Ọ̀yọ́ Model Alternative Therapy. Wọ́n ń ta àwọn àgbo tí ìmọ̀ mára le, tí ìmọ̀ mára dán, tí ìmọ̀ fọ gbogbo àwọn infection ara dànù. Ẹ pè wọ́n sí 0806822 0707 0806822 0707. Ẹ má gbàgbé láti follow Ìtọ́sọ́nà TV. Ẹ dẹ̀ lè contact wọn fún àwọn ewì tẹ bá fẹ́ kí àwọn olólùfẹ́ yín àbẹ́ eléyàn kan tó ń ṣọjọ́ bí tẹ fẹ́ kí wọn. Ìtọ́sọ́nà TV ní kẹ́ ẹ kàn sí. Wọ́n á bá yín ṣe àwọn iṣẹ́ yẹn. Ọjọ́ tá bá máa ṣe live stream, mo máa ṣe awareness. Ẹ má gbàgbé dídó wà fún àwọn tó ti ṣègbéyàwó, àwọn tó ti marry ló wà fún. Ìwọ tó bá ti marry,
dúró kó pa ara rẹ mọ́. Then ìwọ obìnrin, okó ni kó dó láti yọ̀dí tó bá feel pé o fẹ́ yọ̀dí. Ṣùgbọ́n má rò pé ìdí tó bá yọ yẹn lọkùnrin ò fi ní dóbò mí o. Mi ò lè guarantee ẹ fún yẹn o, but at least tó bá feel pé ìdí ń wù ẹ yọ because ìdí yíyọ. Then exercise náà máa ń mú yàn yọ̀dí. Mo ti sọ yẹn pé ìbálòpọ̀ náà lè fún yín ní exercise. Then o dẹ̀ lè máa ṣe exercise láyà rẹ bí àwọn press up, àwọn sit up yẹn ó máa ń flatten tummy. Tó bá dẹ̀ flatten tummy, excess flesh tó kúrò ní tummy ẹ, ara hips àti bums ẹ náà ló máa lọ. So kò sí bó ṣe ní yọ ìdí. So those are the natural ways láti yọ̀dí. Kẹ má máa tanra yín mọ́. Ọlọ́run á ṣàánú gbogbo wa. Ẹ ṣeun gan.